oògùn láti lóyún ní kíákíá, ó ní ìpèníjà ní orí ìṣọmúroro àti nǹkan oṣù tó ń ṣe ségesège, gbogbo ìdààmú tó ń fa àìrọ́mọbí, oògùn ẹ̀ ní kó lọ ṣe. àti infection. Bẹ́ẹ̀ni. síwájú kó o tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn fi fídíò ìránṣẹ́ kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní. àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 0932981364. àkáǹtì nọ́mbà fún àwọn ọmọ aláìní 0932981364. GT Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìpèníjà tẹ́ bá fẹ́ pè wá, a wà ní Abraham Adesanya Estate, Àjálẹ́kì, Etí Ọ̀sà, Lagos. kò síbi tẹ́ wà tí product wa ò dé WhatsApp wa lórí +234 810 913 1425. bá mi wá béèrè, bá mi wá ginger, gálíìkì, bàrà ẹ̀gúsí, yọ ẹ̀gúsí inú ẹ̀ kúrò kó gé wẹ́lẹ́wẹ́lẹ́, iṣu ìdí ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni fọ́ kó gé wẹ́lẹ́wẹ́lẹ́, ewé ìpín, kọ́ńblálà díẹ̀, álọ̀mù díẹ̀, kànáfùrù. bá mi gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀, bá mi sọ di powder, tested and confirmed. sọ di powder, ẹ ti rí tó bá ti sọ di powder, ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́ pẹ̀lú warm water àbí ògì ẹ̀kọ fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ. mo ṣì ń bọ̀. gbogbo nǹkan tí mo ní kó wá yẹn wá kó tún kó sínú pọ́ọ̀tù lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀, bu omi sí kó ṣe lágbo, kóbìnrin náà máa mú láàárọ̀, kó máa mú láàárọ̀ kó tó jẹun, kó tún máa mú lálẹ́. sórí gbogbo àwọn nǹkan kan wà tí ò kí ń jẹ́ kóbìnrin conceive, tó yẹ pé ó dìrọ̀ mọ́ nǹkan ẹyọ kan, infection ni, sọmúroro ni, hormonal imbalance ni, infertility ni, gbogbo nǹkan tí ò kí ń jẹ́ kóbìnrin conceive yányán, kò rí píríọ̀dù ẹ̀ mọ́ ṣe ségesège. bẹ́ẹ̀ ni iṣẹ́ yìí ni kò lọ ṣe. Bismillah ta'ala, wàá dúpẹ́ fọ́lọ́run. àmọ́ ìwọ tó yẹ pé ó bá ti wà nínú ìpèníjà yìí, fún ọ̀tọ̀ ni remedy, ọ̀tọ̀ ni recipe, ọ̀tọ̀ ni treatment, ọ̀tọ̀ ni oògùn nǹkan gangan. ẹ ti understand yìí? ṣe ra àwọn remedy, recipe àtàwọn kí la máa ń pè, remedy, recipe àti àwọn nǹkan tó yẹ pé treatment òun ló ń da ẹlòmíì láàmú. ìwọ tó bá ti wà lórí challenges àìrọ́mọbí fún nǹkan bíi 10 years 20 years 5 years 3 years, mi ìlò lè ṣe kínní wá fún full package lọ́dọ̀ wa. sórí wọ tí ìwọ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tó ẹ̀ṣẹ̀ fẹ́ máa rí symptoms bóyá ẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ó ṣàyẹn pé 9 months, ó ṣàyẹn pé 11 months, ó ṣàyẹn pé 1 year, ó ṣàyẹn pé 2 years ló ẹ̀ṣẹ̀ ń ráwọn symptoms pé nǹkan ò fẹ́ balance, ìwọ ló níṣẹ́ yìí lọ ṣe. ṣùgbọ́n tó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́, tó ti rìn káàkiri, tó ti lo oríṣiríṣi àgbo, wàá wá sọ́dọ̀ wa. ẹ wo orú powder yìí sí báyìí mo fi hàn yín sí, àwọn tó ní full package la fẹ́ ṣe fún wọn. powder yìí wà lára nǹkan tá a máa fún wọn, a máa tún fún wọn, torí powder yìí ó lè lo after period mọ́ o. wàá lò before period, wàá lò during period, after period kò ṣeé lò mọ́ o. kò gbọ́ fídíò ìdélẹ̀ toro kò ní conceive. nǹkan tó máa fi conceive nígbà tí wúùbù ẹ ti prepare, a máa fi sí tó ẹ pé lọ́wọ́ ayé inú, wọ́n jókòó sínú ovary ẹ, wọ́n jókòó sínú uterus ẹ, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó ti wà nù full package, wàá conceive easily bí Bismillahi ta'ala. nǹkan táwa ń try àti sọ nìyẹn. gbogbo àwọn nǹkan míwà tó jẹ́ supplement tẹ́ ń kọ́ tí ò wúlò fẹ́ni tó ti wà nínú ìpèníjà ìlọ́jọ́ tó ti pẹ́. ẹ ti understand? so ẹ pè wá fẹ́ ike ìpèníjà kó wá síbi tẹ́ wà tí product wa ò dé. DHL là ń lò, à ń send sí Canada, America, ẹ̀yin lẹ́ máa sanwó delivery, à ń send within Nigeria. Bismillah ta'ala, right way lẹ́wà. àwọn egbògi wa tún ní àwọn brand wa lélẹ̀, they are all powders, kì í ṣe tablet o, they are all powders, all in one. ní ikú nìkan ni kò lè wò ó dẹ̀ wà halal, made in India, packed in South Africa. àbáyàn polówó ẹ̀, àwa lọ́lọ́run fi kẹta ṣe. ẹ ti rí Sheikh Afagba International Limited. the same thing Miracle Leaf, transformer 1100 power fún ọkùnrin tí ó lè perform dáadáa, á lò pẹ̀lú Caterpillar àti Miracle Leaf. bẹ́ẹ̀ ni ẹ get memory booster, ìsọ̀yè ilé àmúfọ́mọdé àti fàgbàlagbà tó ń gbàgbé nǹkan, ẹ get bulldozer med fibroid, ó tún iṣẹ́ blocking tube àtàwọn nǹkan míì bí infection, ó wà effective gidi, ó ń forí kókó alátakò ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ẹ lo Miracle Leaf. ẹ wá pè wá fún special package tó ẹ pété àwọn èèyàn, ẹ̀mí èèyàn ayé ń dàyàn láàmú, ó ń forí kókó alátakò, ó ń rí ìjákulẹ̀, ó máa mú bó wà lóyìnbó bí aláìsí. ètò àwẹ̀ wà tá a fi yanjú problem yín fún yín inshallah. ètò àdúrà wà tá a fi yanjú problem yín fún yín. ètò sàárà wà tá a fi yanjú problem yín fún yín. àwọn halal powder wà tó jẹ́ special tá a máa dídì ṣe fún yín, tẹ́ máa wà òkè Bismillah ta'ala. àwọn onífètò fọgbẹ́ fún yín o, àdẹni kọjá ẹnu àlá Ọlọ́run. tilka hududullah wa ma yuti illa wa rasulahu. treat your problem, treat your disease, treat your infection, treat whatever is happening to you, both natural and spiritual. ẹ fọwọ́ both natural and spiritual, ẹ fi treat gbogbo nǹkan tó bá jẹ́ ìpèníjà fún yín, because ayé náà ti di bá mi. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn náà ló wà ní evil world tí wọ́n dẹ̀ ń jù síyàn lára, bó ṣe rí nìyẹn. so ẹ contact wa lórí +234 810 913 1425. ẹ fi fídíò yìí ránṣẹ́ kó kọ àwọn èèyàn lára. Abraham Adesanya Estate láwà ní Àjà, Lẹ́kì, Etí Ọ̀sà, Lagos. Bismillah ta'ala, gbogbo èèyàn olólùfẹ́ wa, àdúrà yín á gbà, ẹ rí bá ti ṣe, ẹ rọ́nà gbégbà. ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé yín kò ní gbé rí mọ́.
ojú ò ní tì yí ẹ ní fàìsàn lògbà gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run ọba fọ́mọ tẹ́ bá ṣe ń lù yóò mọ̀ dún lọ sí iṣẹ́ yìí ṣe lágbo ṣe ní powder wàá dúpẹ́ fọ́lọ́run wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọpọ̀n iṣẹ́ yìí gbogbo nǹkan ló dì mú gbogbo àrùn ló ń wò tí ò jẹ́ kóbìnrin conceive ló ń wò nǹkan tá a kàn ń mú different wá ń bẹ̀ ni pé ẹni tó ti wà nínú ìpèníjà yìí lọ́jọ́ tó ti pẹ́ ó ti yé yín nísìn kó wá fún full package kó pè wá ṣùgbọ́n tó ẹ̀ṣẹ̀ ń rí symptoms ẹ̀ tó ẹ̀ṣẹ̀ ń fura bóyá ẹ̀ṣẹ̀ ń rí challenges bíi 2 years ní lọ ṣe eléyìí àwọn tó ẹ̀pọ̀n ti pẹ́ lẹ́nu ẹ̀ á fún wọn léléyìí náà á tún bá wọn fi àwọn nǹkan kún nǹkan tá ń tẹ́ àti sọ nìyẹn la fi sọ pé ọ̀tọ̀ ní recipe ọ̀tọ̀ ní remedy ọ̀tọ̀ ní treatment àti supplement ọ̀tọ̀ ní oògùn wà lọ́tọ̀ àwọn nǹkan wọ̀nyí ọ̀tọ̀ọ̀tọ̀